ayé bàjẹ́ ọmọ olè ń dájọ́ o. Àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ilé ẹ̀kọ́ Èṣíèlè, Yàwọ́tà àti Aláùsá wọ́n mà ti ń béèrè fún kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó bá àwọn sọ̀rọ̀. Àwọn ò ní bá ẹlòmíì sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni àwọn ò ní bá mọ̀lẹ́bí àwọn tí àwọn jí gbé sọ̀rọ̀ tí kì í bá ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Ìwé ìròyìn Punch ló punch ìròyìn náà jáde. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀, ó jábọ̀ báyìí wípé àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sú wọn tí wọ́n ya bọ ilé ẹ̀kọ́ tó wà ní Èṣíèlè, Yàwọ́tà àti Aláùsá ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí o, tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ṣetán báyìí láti dúnadúrà pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ṣe fi ìdí ìròyìn yìí múlẹ̀ fún àwọn oníwèé ìròyìn Punch, nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ti ṣetán o láti bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ papọ̀ lórí ọ̀nà tí àwọn ó gbé gbà láti fi àwọn ọmọ ọ̀hún kalẹ̀. Àwọn ò ní bá àwọn mọ̀lẹ́bí àwọn ẹni tí àwọn jí gbé sọ̀rọ̀, ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn ṣetán báyìí láti bá sọ̀rọ̀. Nínú àtẹ̀jáde ọ̀hún tí ìwé ìròyìn Punch tí wọ́n fi léde lónìí ọjọ́ àbámẹ́ta ni wọ́n ti ń jábọ̀ wípé kì í ṣe wípé àwọn ẹlẹ́ṣọ́ aláàbò kì í ṣe wípé wọn ò mọ nǹkan tí wọ́n lè ṣe o, ṣùgbọ́n nítorí ààbò ẹ̀mí àwọn tí wọ́n jí gbé yìí ni wọn ò fi mọ ọwọ́ tí wọ́n ò fi jẹ ọ̀rọ̀ ọ̀hún, tí wọ́n sì ń wò wípé ọ̀nà wo ni àwọn lè gbé kinní ọ̀hún gbà. Nígbà tí àwọn oníwèé ìròyìn Punch tí wọ́n kàn sí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ètò ààbò Àbáyọ̀mí Fágbénró kò fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wọn lórí ibi tí ọ̀rọ̀ dé dúró. Ó kàn sọ fún wọn wípé òun ò lè sọ nǹkan kan lásìkò yìí. Tẹ́ ẹ bá gbàgbé, ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni àwọn adìhámọ́ra yìí ni wọ́n jí gbé o, tó sì jẹ́ wípé ọmọ ọdún 2 sí ọmọ ọdún 3 ó wà láàrin wọn pẹ̀lú àwọn olùkọ́. Wọ́n ti lo odidi ọjọ́ 9 nínú àkàtà àwọn ajínigbé ọ̀hún báyìí. Àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ni wọ́n ti wà nínú ìpòrúurú ọkàn àti àìbalẹ̀ ọkàn wípé pẹ̀lú bí òjò ṣe ń rọ̀ lásìkò yìí, òjò yóò bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ àwọn, yóò sì tún dálé wọn lórí, oòrùn yóò pa wọ́n, ẹ̀fọn yóò jẹ wọ́n àti oríṣiríṣi àwọn nǹkan míì ni ó ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí o. Níbo ni àwọn fẹ́ bá ilé yìí dé nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde nígbà tí àwọn oníwèé ìròyìn Punch tí wọ́n ń sa ìròyìn yìí jọ lónìí ọjọ́ àbámẹ́ta ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti kó àwọn ọmọ náà lọ sí inú igbó Rabidun nítorí bí àwọn agbófinró bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀. Olórí agbègbè náà tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n kò fẹ́ kí wọ́n fi orúkọ òun léde nítorí ètò ààbò. Ó ṣàlàyé báyìí wípé nínú òkùnkùn àti nínú ìpòrúurú ọkàn ni àwọn wà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ọ̀kan lára àwọn olùkọ́ ní Ògbómọ̀ṣọ́ tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀, ó ṣàlàyé fún àwọn oníwèé ìròyìn Punch wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ titi aládàáni àti ilé ẹ̀kọ́ girama ní Ògbómọ̀ṣọ́ ni púpọ̀ wọn ni wọn ò ti wá sí ilé ẹ̀kọ́ mọ́ o. Àwọn akẹ́kọ̀ọ́ wọn ti kọ́ ilé ẹ̀kọ́ kalẹ̀ láwọn agbègbè bíi Ìkósì, Ìkòyí, Tewúre, Dánánú àti àwọn ilé ẹ̀kọ́ míì ni àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti fi ilé ẹ̀kọ́ kalẹ̀ tí wọn ò wá mọ́. Ó ní ìwé àkọsílẹ̀ tí àwọn máa fi ń kọ orúkọ àwọn akẹ́kọ̀ọ́ sí, ó ti jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ni wọ́n ti joro tí púpọ̀ wọn ò sì wá ilé ẹ̀kọ́ mọ́. Kọ́lọ́run kó gbà wá lórí ọ̀rọ̀ náà. Nínú ìwé ìròyìn Punch ó tẹ̀síwájú wípé bí ìdúnadúrà ọ̀hún bí yóò ṣe lọ òun ni wọn ò tí ì fi léde.